irú àjálù wo lèyí? Ìyàwó òṣèré tíátà yìí kú lójijì. Ọ̀kan nínú àwọn gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa, ọ̀gbẹ́ni Ọlálékan Ọlátúnjí, ti pàdánù ìyàwó rẹ̀, abilékọ Ọmọ́wùnmí Ọlátúnjí. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí wáyé láàárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Ó ṣe díẹ̀ tí àìsàn jẹjẹrẹ ti ń bá obìnrin náà fínra tipẹ́ tí wọ́n sì ti ná òbítíbitì owó lé e lórí, síbẹ̀ tí ẹ̀kọ́ kò ṣojú mímu lórí àárẹ̀ náà. A gbọ́ pé ọkọ olóògbé yìí ti múra láti lọ sóko eré, ìyẹn location tí wọ́n ti ń ya fíìmù eré kan lọ́wọ́ láàárọ̀ ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀hún ni, kí wọ́n tó túfọ̀ ti ìyàwó rẹ̀ yìí fún un. Ojú ẹsẹ̀ sì lọkùnrin náà ti wọ́gilé oko eré tó fẹ́ lọ. Bẹ́ẹ̀ làwọn òṣèré tíátà ẹlẹgbẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí dárò pẹ̀lú rẹ̀ tí wọ́n sì ń ṣáájú rẹ̀. Òṣèré tíátà ni obìnrin tó kú yìí, ṣùgbọ́n kì í sábà kópa nínú eré míì ju èyí tí ọkọ rẹ̀ bá gbé jáde lọ. Èyí ló fà á tí ọ̀pọ̀ èèyàn kò ṣe fi bẹ́ẹ̀ mọ obìnrin ẹni ọdún 57 ọ̀hún. Yàtọ̀ sí eré tíátà, arẹwà obìnrin yìí tún máa ń ṣe alága ìdúró láwọn ibi ayẹyẹ lóríṣiríṣi. Àwọn tó mọ obìnrin yìí dáadáa ṣàpèjúwe rẹ̀ bí aya rere tó dúró ti ọkọ tó sì bá ọkọ jìṣẹ́ jìyà, ṣùgbọ́n ó jẹ́ ìbànújẹ́ pé kò dúró jẹ ọrọ̀ gbogbo làálàá tó ṣe lórí ọkọ àtàwọn ọmọkùnrin 3 tí Ọlọ́run jogún fún un. Ẹ ó rántí pé ní nǹkan bí ọdún kan sẹ́yìn, ìyẹn nínú oṣù kẹfà, ní Lékan Ọlátúnjí tí í ṣe ọkọ olóògbé yìí ní ìjàmbá ọkọ̀ lásìkò tó ń kópa nínú fíìmù kan tí wọ́n lọ yà lágbègbè Ìkòròdú nípìnlẹ̀ Èkó. Òṣèré yìí fara gbọgbẹ́ gidigidi nínú ìjàmbá náà, bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run dóòlà ẹ̀mí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ ló fi wà lọ́sibítù lásìkò ọ̀hún. Ọ̀pọ̀ ọjọ́ ló sì fi ń gbé púlásítà tí wọ́n lẹ̀ mọ́ lórí, lójú, lápá, lẹ́sẹ̀, káàkiri ara kiri. Àwọn onítíátà ẹlẹgbẹ́ rẹ̀ àtàwọn olólùfẹ́ Lékan Ọlátúnjí ti ń fi iṣẹ́ ìbánikẹ́dùn ránṣẹ́ sí i fún ti ìyàwó rẹ̀ tó dolóògbé yìí, tí wọ́n sì ń ṣàdúrà fún un pé Ọlọ́run yóò tu òun àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú. Lukman Olú olówó Ògẹmọ, táwọn èèyàn mọ̀ sí Portable tàbí Harijan, gbé fọ́tò olóògbé Ọmọ́wùnmí Ọlátúnjí sójú òpó Instagram rẹ̀. Ó sì kọ ọ̀rọ̀ yìí sábẹ́ fọ́tò náà pé ìpapòdà yìí mà dùn yàn wọ́ra o, sùnre Ọmọ́wùnmí Ọlátúnjí, jọ̀wọ́ ṣaragírí o, Lékan Ọlátúnjí, eyín ká ilé ẹ̀rínwó, ó dàárọ̀ o, àdúró tọkọ lọ́jọ́ ìṣòro. Mistura súnramú ní Ọlọ́run máa ṣàánú fún wa o, máa sinmi lọ. Dàmọ́lá Ọlátúnjí pariwo pé ó sì fi àmì ìbánikẹ́dùn sí abẹ́ ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣèré tíátà míì dárò ìyàwó ẹlẹgbẹ́ wọn tó ń rèwàlẹ̀ àṣà yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.